Mo kí wa nílé kú ìsinmi òmíràn tí Ọlọ́run tún kà wá yẹ lórúkọ Jésù. Mo gbà ládùúrà pé lórúkọ Jésù a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé lórúkọ Jésù. Mo gbà ládùúrà pé lórúkọ Jésù ìsinmi Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Àìní ìsinmi lórúkọ Jésù kò ní ráyè nínú ayé wa. Ẹ jẹ́ ká gbàdúrà ká tún tẹ̀síwájú. Ọlọ́run tó fẹ́ràn wa, a tún ti dé níwájú rẹ̀ lónìí. Ọpẹ́ wa rèé, ìyìn wa rèé. A mọ̀ pé ó wù yín nínú àánú láti dá wa sí. Òun la ṣe wà lónìí. Lórúkọ Jésù Ọlọ́run mímọ́ tẹ́wọ́ gba ọpẹ́ wa. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ kà wá yẹ lẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ rẹ. Mo dúpẹ́ fún onírúurú ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa. Àwọn ẹ̀kọ́ tó ń ṣe ayé wa láǹfààní. Ọlọ́run àmọ́ rírì àdúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù Ọlọ́run gba ìyìn wa. A tún ti dó lónìí olólùfẹ́ ọkàn wa. Mo gbà ládùúrà lórúkọ Jésù pé kẹ́ ẹ kọ́ wa láti ọ̀run wá. Kí ọ̀rọ̀ rẹ tá máa gbọ́ lónìí kó jẹ́ ọ̀pá fìtílà sí ipa ọ̀nà wa láti tọ́ wa nípa ọ̀nà dúdú lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó ọ̀sẹ̀ míì tún rèé lọ́sẹ̀ tó kọjá akẹ́kọ̀ọ́ nípa ìtàn náà la tún tẹ̀síwájú nínú rẹ̀. Lónìí tó jẹ́ ọ̀sẹ̀ ìkẹrin nínú oṣù kẹfà ọdún yìí, a fẹ́ wo kókó kan tí ó sọ wípé ìtàn ara ẹni jẹ. Tẹ́ ẹ bá gbàgbé, gbogbo àwọn kókó tá a ti ń wò lábẹ́ àkórí ẹ̀kọ́ ẹ̀tàn yìí, gbogbo ẹ̀ ló dá lórí pé ẹnìkan ń tàn wá jẹ. Ṣùgbọ́n lónìí tá a wá fẹ́ wò ni ìtàn ara ẹni jẹ, kí èèyàn fún ara rẹ̀ kó máa tan ara rẹ̀ jẹ. Òun la fẹ́ wò lónìí. Ọlọ́run ò ní ṣí wá lẹ́ni tí ń tan ara rẹ̀ jẹ lórúkọ Jésù. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn èèyàn wà láyé tí wọ́n ń tan ara wọn jẹ. Ká má bàa tanra wa jẹ la ṣe fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí lónìí fún ìdí méjì. Ìdí àkọ́kọ́, fún ẹni tó bá ṣe pé ó bá ń tan ara rẹ̀ jẹ lọ́wọ́lọ́wọ́ kó lè jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀, kó lè jáwọ́ nínú ẹ̀tàn, kó lè máa rìn nínú òtítọ́. Ìdí kejì ni pé fún ẹnikẹ́ni nínú wa tó yẹ pé kò fàyè gba ẹ̀tàn kó má bàa dọjọ́ ọ̀la kó wá dẹni tí ń tan ara rẹ̀ jẹ. Ibi kíkà wa kánmọ́kánmọ́ òun láàrin nínú ìwé Gálátíà orí ìkẹfà ẹsẹ̀ ìkeje, èyí tí ó kà báyìí wípé kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá fún gbìn òun ni yóò sì ká. Kí a má ṣe gàn yín o. A lè gan Ọlọ́run, ká má ṣe tàn yín jẹ. A lè gan Ọlọ́run, a lè mọ́ Ọlọ́run nígàn. Ọlọ́run ò ṣe tàn. Ohunkóhun tí ènìyàn bá fún gbìn òun ni yóò ká. Iye tẹ́lẹ̀ yìí sọ fún wa, mo fẹ́ ṣàlàyé fún wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Yẹn ní pé ẹnikẹ́ni tí ó bá ń tan ara rẹ̀ jẹ, àṣeníṣera rẹ̀ olóhùn iṣẹ́ nìkan. Ẹnikẹ́ni tó bá ń tan ara rẹ̀ jẹ, ìyà ni yóò mú bọ̀ níbẹ̀, torí pé Ọlọ́run ò ṣe tàn. Ohunkóhun tí èèyàn bá fún gbìn òun ni yóò ká. A fẹ́ wo ẹ̀kọ́ yìí lábẹ́ kókó márùn-ún lónìí. Lábẹ́ kókó márùn-ún ká wò ní kánmọ́kánmọ́, ká wò gbogbo ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Wọ́n ní ẹnikẹ́ni tí ó kọ ebè 100 pàgbẹ̀ lóko, ó kọ ebè 100. Ó wá délé wá sọ fún àwọn aráalé pé ẹ̀rí kan lónìí, ẹ bá rí ibi tí mo ti ṣiṣẹ́ lónìí, ilẹ̀ wẹ 200 ebè ni mo kọ. Ẹ̀rí pé àwọn èèyàn á kan sára sí pé máa gbọ́ bọ̀dá jìnàdù, ó lóko lónìí, ó kọ 200 ebè ó nìkan. Ṣùgbọ́n máa gbọ́, nígbà tí ó bá jẹ 100 òtítọ́ tán, 100 irọ́ ọbẹ̀ náà yóò jẹ́. Àbí bẹ́ẹ̀ ló ṣe rí fún ẹnikẹ́ni tí ó bá ń tan ara rẹ̀ jẹ. Ẹ jẹ́ ká rí dájú wípé a kò tan ara wa jẹ. Ẹni tó bá ń tan ara rẹ̀ jẹ kò ní làákàyè, kò gbọ́n. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ já tẹ̀síwájú láti máa ṣe láwẹ́láwẹ́. Kókó ìkejì tí a fẹ́ wò òun la ó wò nínú ìwé Lúùkù orí ìkẹfà
ẹsẹ̀ 40 ó lé 3 títí dé 40 ó lé 5. ìyẹn ìwé Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ 40 ó lé 3 títí dé 40 ó lé 5. ó kà báyìí wípé nítorí igi rere kì í so èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú kì í so èso rere. olúkúlùkù igi la fi èso rẹ̀ mọ̀, nítorí lórí ẹ̀gún ọ̀sùnsún ènìyàn kò lè ká èso ọ̀pọ̀tọ́, bẹ́ẹ̀ ni lórí ẹ̀gún ọ̀gàn a kò lè ká èso àjàrà. ẹsẹ̀ tí ó kẹ́yìn, ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní ti mú rere jáde wá, àti ènìyàn búburú láti ìṣúra búburú ọkàn rẹ̀ ni ó ti máa ń mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan búburú rẹ̀ tó máa ń mú jáde wá. láti inú ọ̀pọ̀lọpọ̀ tó bá wà nínú ọkàn yàn láti máa ṣe ohun gbogbo tí a bá ṣe. kí lèyí ń kọ́ wa? ẹni tó ń tanra rẹ̀ jẹ, kí ló fẹ́ gbà ń bẹ̀? kí ni ó jẹ́ àtúbọ̀tán rẹ̀? àǹfààní wo ló wà nínú kéèyàn máa tan ara rẹ̀? ẹ gbọ́ ìtàn kékeré yìí. nígbà tí a wà ní kékeré, tá à ń lọ sí primary, tá à ń lọ secondary school, gbà náà lọ́hùn, a rí àwọn èèyàn kan tí bàbá wọn rán wọn lọ bóyá boarding house tàbí láti lọ kàwé ní ìlú tí ó jìnnà síbi tí àwọn òbí wọn ń gbé. èmi nínú àwọn ọmọ wọ̀nyí wọ́n á gbowó lọ́wọ́ òbí, wọ́n á sọ fún òbí pé àwọn ń lọ léèwé. tí ọdún bá yípo wọ́n á padà wálé pé bàbá mi, mo ti bọ́ sí kíláàsì kíní. inú bàbá dùn. tó bá tún lọ wọ́n á tún kówó lé lọ́wọ́. tọdún bá tún yípo wọ́n á tún padà wá tún fún bàbá wọn lábọ̀, mo ti bọ́ sí kíláàsì kejì. láì mọ̀ pé àwọn èèyàn yìí wọn ò tiẹ̀ lọ léèwé rárá. owó tó ń gbà lọ́wọ́ òbí wọn wọ́n fi ń ṣe fàájì ni. ẹ wá wí fún mi, ó ń gbà tó bá pẹ́ bóyá ọdún 5 tàbí ọdún 6 tí ó lò nínú ilé-ìwé girama, tí ọdún yẹn bá pé, kí ni yóò mú bọ́ ọbẹ̀? ńgbà táwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá ń gba sábítíkẹ́ẹ̀tì tó ń gba ìwé ẹ̀rí. ẹ wí fún mi, ọ̀rẹ́ wa tó ń tanra rẹ̀ jẹ, ọ̀rẹ́ wa tí ò dóko tó lòun dóko òun kọ igba ebè, ọ̀rẹ́ wa tí ò lọ kàwé tó pé òun kàwé òun ti ka ọdún kìíní ó ti ka ọdún kejì, kí ni ó mú bọ́ ọbẹ̀? òfo ni ó mú bọ́ ọbẹ̀. ẹ jẹ́ ká rí wípé a kì í ṣe onígbàgbọ́ tí ń tanra rẹ̀ jẹ. a ò gbẹ́dọ̀ jẹ́ onígbàgbọ́ tí ń fi ara rẹ̀ pé ohun tí kò jẹ́. ẹ rí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n pera wọn ní ọmọ iléèwé gíga, iléèwé girama, ṣùgbọ́n wọn kì í ṣe ọmọ iléèwé. wọ́n ń tanra wọn jẹ, kò lè lọ títí. ẹ̀gbọ́n tí àwọn àgbà wí, wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí ni òtítọ́ yóò lè bá. Olúwa yóò ràn wá lọ́wọ́. ẹ jẹ́ ká wo ìtanra ẹni jẹ kan tí ó wọ́pọ̀ láyé òde òní. mo fẹ́ ka ìwé Kọ́ríńtì kínní kí n tó sọ tí mo fẹ́ sọ fún wa yìí. Kọ́ríńtì kínní ni mo fẹ́ kà. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 30 ó lé 3. kí a má tàn yín jẹ, ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́. ẹ jẹ́ mọ̀ pé ìtànìjẹ gbáà ni, ìtànìjẹ ńlá ni. kí ẹnikẹ́ni kí ó ní lérò wípé àwọn ẹgbẹ́ tí òun jọ ń kọ́wọ́ rìn, àwọn èèyàn tó òun kọ́wọ́ rìn pẹ̀lú rẹ̀, wọn ò lè yí ìwà òun padà. pé kò sí ìpalára kan pé ẹ mà kàn rí mi pé mo máa ń bá àwọn ọ̀mùtí rìn mà ni, ẹ mà kàn dẹ̀ rí mi pé mo máa ń bá àwọn amúgbó ṣọ̀rẹ́ mà ni, ẹ mà kàn dẹ̀ rí mi pé mo ń bá wọn ní jìbìtì, àwọn ọlọ́nilọ́wọ́gbà, mo mà kàn bá wọn ṣọ́ ìwọ̀léwọ̀de mà ni. èmi ènìyàn mímọ́. ìtanra ẹni jẹ ni. ìwé mímọ́ sọ fún wa wípé kí a má ṣe tàn yín jẹ. ẹgbẹ́ búburú kí ló máa ṣe? ó máa ń ba ìwà rere jẹ́. pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa, ẹ kíyèsí, ẹ má jẹ́ àtanra wa jẹ. tá a bá ń bá ẹgbẹ́ búburú, tá à ń bá wọn kọ̀wọ́ rìn, tá à ń bá wọn ṣe wọléwọ̀de, bó pẹ́ bóyá ẹ gbọ́, wọ́n ní àgùntàn tó bá ajá rìn, kí ni ó ṣe? yóò jẹ ìgbẹ́. àgùntàn tó bá ajá rìn
yóò jẹ ìgbẹ́. Tí ewé bá pẹ́ lára ọṣẹ, ewé fúnra rẹ̀ yóò di ọṣẹ. Kí òdodo ènìyàn kó tiẹ̀ mọ́ tó bẹ́ẹ̀ gẹ́, tí ò bá kíyèsí àwọn èèyàn tóun àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de, bó bá pẹ́ bóyá ewé rẹ̀ yóò pẹ́ lára ọṣẹ wọn, òun gan yóò sì di ọṣẹ. Àgùntàn rẹ̀ tí ń bá ajá rìn yóò jẹ ìgbẹ́. Ẹ kíyèsí o, ẹ kíyèsí ìtanra ẹni jẹni. Kéèyàn rò wípé àwọn tóun pẹ̀lú wọn jọ ń kọ̀wọ́rìn, tó ń jọ ń ṣe wọléwọ̀de, wọn kò ní ipa búburú kan tí wọ́n kò lórí ayé rẹ̀. Ìtanra ẹni jẹni. Kí ẹnikẹ́ni kó má ṣe tan ara rẹ̀ jẹ. Ẹ má jẹ́ ká kọ̀wọ́rìn, ẹ má jẹ́ á ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn ẹni òkùnkùn, àwọn ẹni tí kò ná ní Ọlọ́run, àwọn ẹni tí kò ka òfin Ọlọ́run wa kún. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Kókó ìkẹta, kókó ìkẹta, ẹ jẹ́ ká kíyèsí kókó ìkẹta o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ rí àwọn ẹlòmíràn wà nínú ìjọ, wọn ò dà tún bí. Ẹlòmíì àti ẹ̀ mọ́ fèdèfọ̀, ìfèdèfọ̀ rẹ̀ kò tọ̀dọ̀ Ọlọ́run wá o. Ẹ̀mí Ọlọ́run kan ní fèdèfọ̀ nínú rẹ̀. Kí ló ń ṣe náà? Ó ń tanra rẹ̀ jẹ. Tólùṣọ́-àgùntàn bá ní ó yẹ ẹja gbàdúrà, ẹja kúkú Ọlọ́run kọ́lọ́run ó ṣe bá, a sì fò sókè, a sì wí bòtò bòròbòrò kalẹ̀. Ó ń tanra rẹ̀ jẹ. Ó ń sọ èdè tó wù ú kí àwọn èèyàn lè rí pé ẹ máa rí ọkùnrin akọni onígbàgbọ́ rẹ̀. Ẹ gbọ́ ìfèdèfọ̀ rẹ̀ bíi ti áńgẹ́lì. Síbẹ̀ ẹ̀tàn ni. Ìmísí Ọlọ́run kọ́ ló fi ń fèdèfọ̀. Ẹlẹ́tàn ni. Ó ń tan ara rẹ̀ jẹ ní. Ó ń tan ara rẹ̀ jẹ ní. Èèyàn méjì kẹ̀dẹ̀rí wọ́n ní wọn kì í pàdánù irọ́. Ẹ má jẹ́ kí a tanra wa jẹ. Ẹ má jẹ́ á fira wa pé ohun tí a kò jẹ́. Àwọn ẹlòmíràn tó bá wà níwájú olùṣọ́-àgùntàn, wọ́n ti mọ̀ pé ẹni ọ̀wọ̀ leléyìí o. Ẹ yá ṣe jẹ́jẹ́ níwájú rẹ̀, wọ́n sì forí balẹ̀, dádì sà, ẹ̀lẹ́sà, mọ́mì sà. Ṣùgbọ́n nínú rẹ̀ lọ́hùn, irọ́ ni, ẹlẹ́tàn ni, ó ń tanra rẹ̀ jẹ ni. Ó ṣe bí onírẹ̀lẹ̀ ọkàn, ó ṣe bí onítùtù. Ṣùgbọ́n ní ìta lọ́hùn, jogun omi ni, jogun omi ni. Irú èèyàn bẹ́ẹ̀ ń tanra rẹ̀ jẹ. Ó tan ẹnikẹ́ni, ó ń tan ara rẹ̀ jẹ. Ẹni tí sì ń tan ara rẹ̀ jẹ kò gbọ́n, yóò pàdánù lẹ́yìn ọ̀rẹ̀yìn. Kò sí nǹkan kan, kò sí àǹfààní kan tó wà nínú kéèyàn ó fira rẹ̀ pé ohun tí kò jẹ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ẹ rí dájú wípé a kò tan ara wa jẹ. Ẹ rí dájú wípé a kò gbé nínú ẹ̀tàn rárá. Ẹ kíyèsí àwọn ọkùnrin míì wà, wọ́n níyàwó èmi pamọ́, kódà wọ́n ti bímọ pamọ́. Ìyàwó ilé ò sì mọ̀. Wọ́n á sì rẹ́rìn músẹ́ síyàwó ilé pé olólùfẹ́ mi, kò sẹ́nikẹ́ni tí mo fẹ́ bí rẹ. Irọ́ ni o. Ó ti fẹ́ yàwó kan ní pamọ́. Ó níyàwó kan ní Yúróòpù níyìn. Ìyàwó èmi wà lóko, wà lábúlé, ó ti bímọ pamọ́ sọ̀hún. A máa sọ fáwọn èèyàn bí ọmọ méjì ló ń bí. Irọ́ ni, ó ti bímọ 5 lóko. Ẹlẹ́tàn ni irú èèyàn bẹ́ẹ̀. Ó ń tanra rẹ̀ jẹ. Ó lè jọ bẹ́ni pé ó ń fọwọ́ bò ó. Ó lè máa bò ó kọ́mọ ìjó má mọ̀, kí olùṣọ́-àgùntàn má mọ̀, káwọn èèyàn rí pé olótìtọ́ ni, olódodo ni, ènìyàn Ọlọ́run ni tó tọ́jú ìdílé rẹ̀. Ó ń tanra rẹ̀ jẹ ni. Nígbà tó bá papòdà, nígbà tó bá réwàlẹ̀ àṣà, gbogbo tó fi pamọ́, ìyàwó ìkọ̀kọ̀ rẹ̀ yóò farahàn. Àwọn ọmọ tó bí pamọ́ yóò farahàn láti wá gba ẹ̀tọ́ wọn nínú ogún bàbá wọn. Ẹ má ti jẹ́ kí a tanra wa jẹ. Ká má ṣe gbégbé ayé ẹ̀tàn rárá. Ká má gbégbé ayé ẹ̀tàn. Àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ wa ń gbà míì, ẹlòmíì ìgbé ayé méjì ni. Ọ̀tọ̀ lẹni tó jẹ́ nínú ilé, ọ̀tọ̀ lẹni tó jẹ́ níta. Nígbà kan ní ìlú Ìbàdàn, nínú ọgbà polytechnic Ìbàdàn, ọ̀dọ́mọbìnrin kan, ọ̀dọ́langba kan, ó wá sílé ìwé polytechnic ní Ìbàdàn. Ó ṣàìsàn. Ọmọbìnrin sì kú. Ó kú, àìsàn yìí pa á. Àwọn òbí rẹ̀ gbọ́, sì bà wọ́n nínú jẹ́. Onígbàgbọ́ làwọn òbí rẹ̀. Inú wọn bàjẹ́, wọ́n sunkún, wọ́n dárò. Gbà tó yá, àwọn òbí rẹ̀ sì wá sínú ọgbà polytechnic tó ń gbé láti wá kó ẹrù rẹ̀. Nígbà táwọn òbí rẹ̀ dé, tí wọ́n rí àwọn
àwọn skẹ́ẹ̀tì péńpé inú wọn bàjẹ́ pé eléyìí ó ní láti jẹ́ pé ẹrù ẹlẹ́rù làwọn kó lé ẹrù ẹlẹ́rù kọ́ aṣọ ọmọ yín ní aṣọ ọmọ àwọn ní nígbà tó bá ń lọlé a sì wọ ṣòkòtò tó balẹ̀ awọ ẹ̀wù ọmọlúwàbí òní owó ọ̀lọ́lé nínú ilé wọn mọ̀ bí ọmọlúwàbí ẹni tó múra níwọ̀ntúnwọ̀nsì ṣùgbọ́n nínú ọgbà ilé ẹ̀kọ́ ìgànnà kò ní Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ má sì jẹ́ ká tanra wa jẹ irú èèyàn tó bá ń gbèrú ìgbé ayé bẹ́ẹ̀ ó ń tanra rẹ̀ jẹ ní ó ń tanra rẹ̀ jẹ ẹ rántí ibi tá a ti bẹ̀rẹ̀ a kò lè gan Ọlọ́run o òkun tí ènìyàn bá fúnrúgbìn òní ó kà á ẹni bá fúnrúgbìn ẹ̀tàn tó ń tanra rẹ̀ jẹ tó ń fira rẹ̀ pé ènìyàn mímọ́ nígbà tó jẹ́ ní òkùnkùn irọ́ ló ń pa ó ń tanra rẹ̀ jẹ ni kò lè mọ́ Ọlọ́run nígàn yóò bá irú rẹ̀ níbodè ẹ má jẹ́ kí a tanra wa jẹ Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ní àkótán ká tó máa lọ nítorí àkókò wa mo fẹ́ ka ìwé Tímótì kínní orí ìkẹrin Tímótì kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún Paul ń sọ fún Tímótì níbí pé máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ máa dúró láì yẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí nítorí nípasẹ̀ èyí wo yóò gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là èmi náà wí fún wa lónìí ẹ má ṣe jẹ́ ká tanra wa jẹ o ẹ má ṣe jẹ́ ká gbé nínú ẹ̀tàn kò sí àǹfààní kan téèyàn fẹ́ jẹ ń bẹ o òfo lásán ni o àtúbọ̀tán rẹ̀ irọ́ ni o ẹ má jẹ́ àtanra wa jẹ ẹ má jẹ́ àgbé nínú ẹ̀tàn ẹ jẹ́ ká dúró nínú òtítọ́ Ọlọ́run láì yẹsẹ̀ ká dúró ṣinṣin ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ òtítọ́ ẹ̀kọ́ tó yè kóró ètí Ọlọ́run ti kọ́ wa èyí ni ó ṣe wá ní àǹfààní ká má sì fààyè gba ẹ̀tàn ká má sì tanra wa jẹ ká má gbé nínú ẹ̀tàn nítorí kò ní àǹfààní kan tí ń ṣe èèyàn tí tan rẹ ní jẹ láǹfààní kan tí ń fúnyàn asán lórí asán ni ìfàkókò ṣòfò ni ẹ jẹ́ ká fira wa pé tí a bá jẹ́ ká má sì fira wa pé ẹlòmíràn Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù mo gbà ládùúrà òtítọ́ Ọlọ́run yóò kúnnú ọkàn wa o ẹnikẹ́ni ò ní tàn wá jẹ àwa náà ò ní tanra wa jẹ èṣù ò ní sọ wá dẹni tí ń tanra wa jẹ á rìn nínú òtítọ́ Ọlọ́run á ó yè á jàǹfààní bíbá Ọlọ́run rìn nítorí ó pé láti bá Ọlọ́run rìn ó pé láti gbé nínú òtítọ́ Olúwa yóò ràn wá lọ́wọ́ yá tẹríba ká gbàdúrà Ọlọ́run ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ nítorí pé ẹ fẹ́ràn wa a mọ rírì àwọn ẹ̀kọ́ wọ̀nyí àwọn ẹ̀kọ́ tó ṣe iyebíye yìí èyí tí ẹ̀ ń kọ́ wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹlẹ́dàá wa gba ọpẹ́ wa Ọlọ́run mo gbàdúrà ẹ̀mí tí ń tanra ẹni jẹ lórúkọ Jésù má jù ráyè nínú ayé wa ṣàánú fún wa a fẹ́ jẹ́ aṣiwèrè a fẹ́ jẹ́ òpè a fẹ́ jẹ́ òmùgọ̀ ènìyàn tí ń tanra rẹ̀ jẹ a fẹ́ jẹ́ ọlọ́gbọ́n a fẹ́ dúró ṣinṣin nínú òtítọ́ Ọlọ́run láì yẹsẹ̀ Bíbélì sọ fún wa ní pé nípa ṣe bẹ́ẹ̀ a ó gbára wa là àti àwọn tí ń gbọ́ ẹ̀kọ́ wa a fẹ́ dúró láì yẹsẹ̀ a fẹ́ dúró ní òtítọ́ tá a ti mọ̀ lórúkọ Jésù agbára láti dúró ṣinṣin lórúkọ Jésù Olúwa gbé wọ̀ wá a dúpẹ́ torí pé ẹ fẹ́ràn wa ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ Olúwa yóò bùkún fún yín lórúkọ Jésù Kristi. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run wa tó tún fún aláǹfààní míì láti jẹ́ alábàápín nínú ìjọsìn ti òní. A ti gbọ́ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa wípé ká má ṣe tan ara wa jẹ fún bí ìṣẹ́jú 3 sí ìṣẹ́jú 5 a fẹ́ bá Ọlọ́run wa sọ̀rọ̀ a fẹ́ gbàdúrà sí Ọlọ́run olólùfẹ́ ọkàn wa tó máa ń gbọ́ àdúrà wa Bíbélì sọ fún wa pé èyí ni ìdánilójú tá a ní nínú Ọlọ́run wa pé tá a bá béèrè ohunkóhun ní ìbámu sí ìfẹ́ rẹ̀ pé ó máa ń gbọ́ tiwa jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé a jẹ́ tirẹ̀ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé a láǹfààní láti gbọ́ ohun tí à ń gbọ́ láti mọ ohun tí a mọ̀ Bíbélì sọ fún wa pé ẹ̀yin ó mọ òtítọ́ o òtítọ́ yóò sì sọ yín di òmìnira ẹ jẹ́ á dúpẹ́ fún òtítọ́ Ọlọ́run nínú ayé wa ká yin Ọlọ́run pé ó ṣeun fún òtítọ́ rẹ̀ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ká fi ìmoore hàn sí pẹ̀lú gbogbo ọkàn wa pé bàbá mi ó ṣeun mo dúpẹ́ fún òtítọ́ rẹ nínú ayé mi
fún òtítọ́ tẹ̀ ń kọ́ mi, fún òtítọ́ tí mo ní, fún òtítọ́ tí mo mọ̀. Ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣeun. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ wo ìwé Tímótíù tí a kà, ó sọ fún wa, ó ní ká di ohun tí a ní ká dì mú ṣinṣin láì yẹsẹ̀. Èyí tó sọ fún wa nìyẹn. Mo gbà ládùúrà ẹsẹ̀ wa ò ní yẹ̀ lórúkọ Jésù. Jẹ́ ká gbàdúrà ká sọ fún Ọlọ́run, Olúwa Ọlọ́run mi, nínú ayé inú ìgbà ìkẹyìn tá a wà yìí, oore ọ̀fẹ́ láti dúró ṣinṣin láì yẹsẹ̀, Olúwa fi fún mi. Agbára láti dúró ṣinṣin láì yẹsẹ̀ lórúkọ Jésù, Olúwa gbé wọ̀ mí. Ká sọ fún Ọlọ́run wa, Olúwa èmi bẹ̀ ọ́, ràn mí lọ́wọ́ o, fóore ọ̀fẹ́ fún mi láti dúró ṣinṣin láì yẹsẹ̀, fóore ọ̀fẹ́ fún mi láti tẹ̀síwájú ní òtítọ́ rẹ tí mo ti mọ̀, fún agbára fún mi láti dúró ṣinṣin. Má jẹ́ kẹ́sẹ̀ mi kó yẹ̀ Olúwa, má jẹ́ kí n pàdánù tí mo ní, má jẹ́ kẹ́sẹ̀ mi kó yẹ̀. Pa mí mọ́ Olúwa, ṣàánú fún mi. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ gbọ́ orin yẹn tá a máa ń kọ nígbà tá a bá lọ ṣe ìsọjí lóko ní Nàìjíríà nígbà náà. A máa ń kọ yẹn pé a fẹ́ gbọ́rọ̀ Olúwa, jẹ́ kó mọ́ wa nínú o, lọ́jọ́ tí pè bá dùn o, jẹ́ kí ilẹ̀kùn ṣí fún wa. Láìpẹ́ a gbọ́ ìwàásù láti ẹnu olùṣọ́ àgùntàn wa. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run, Olúwa Ọlọ́run mi, ọ̀rọ̀ rẹ tí mo fẹ́ gbọ́ yìí yóò mọ́ mi nínú, yóò ṣe mí láǹfààní. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó gbé mi ró, jẹ́ kí ọ̀rọ̀ yìí kó mú mi dúró ṣinṣin, jẹ́ kí ọ̀rọ̀ yìí kó sọ agbára mi di ọ̀tún kí n lè tẹ̀síwájú, tó lè jẹ́ pé nígbà tí n bá dé òpin ìrìn àjò ayé mi, kí ilẹ̀kùn kó lè ṣe fún mi. Ẹ jẹ́ á bọ́ Ọlọ́run sọ, Olúwa ràn mí lọ́wọ́, mi ì fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ ní àgbọ́ gbọ́ntínù. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wọnú etí mi lọ, jẹ́ kó wọnú ọkàn mi lọ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó rí bi jókòó rí bi gbé nínú ayé mi, jẹ́ kí ààyè kó wà fún ọ̀rọ̀ rẹ nínú ayé mi. Jésù sọ̀rọ̀ fún wa nípa fúnrúgbìn, gbórúkẹ fúnrúgbìn káwọn ewu so, àwọn irúgbìn kan jábọ́ sí ẹ̀bá ọ̀nà, ẹyẹ ojú ọ̀run sì ṣà wọ́n jẹ, ó láwọn kan tẹ̀ jábọ́ sáàárín ẹ̀gún sì fún wọn pa. Ṣùgbọ́n já sọ fún Ọlọ́run, ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ yìí Olúwa, jẹ́ kó bọ́ sí ilẹ̀ rere nínú ọkàn mi, jẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ lórúkọ Jésù jẹ́ kó bọ́ sí ilẹ̀ rere nínú ọkàn mi. Ṣàánú fún mi Ọlọ́run mi. Ẹ jẹ́ á dúpẹ́ torí pé Ọlọ́run wa ti gbọ́. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa yóò bùkún fún yín lọ́pọ̀lọpọ̀ bí a ṣe ń lọ láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àwọn orin tí a máa kọ pẹ̀lú. Eke hallelujah. Hallelujah. Eke hallelujah. Hallelujah. Àkókò ìyàtọ̀ ọpẹ́ ní hallelujah. Hallelujah. Ọlọ́run mi mo máa dúpẹ́.
Excellency,
ni fún orúkọ Ọlọ́run lókè ọ̀run fún oore ọ̀fẹ́ mìíràn tí a tún rí gbà lọ́wọ́ rẹ̀ lónìí. Oore ọ̀fẹ́ láti tún wà níwájú Ọlọ́run, pàápàá jùlọ ní ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù kẹfà. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé oore ọ̀fẹ́ la rí gbà. Ọ̀pọ̀lọpọ̀ lájọ bẹ̀rẹ̀ oṣù kẹfà tí wọ́n sí mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ṣeun, àwa àti gbogbo ìdílé wa a wà láyé, a wà láàyè. Ògo ni fún orúkọ Ọlọ́run. Fúdí èyí mo ń kí wa kú ọjọ́ ìsinmi tó parí nínú oṣù. Mo sì ní ìgbàgbọ́ pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì àtèmi àti ẹ̀yin la ó tún wà níbí ní oṣù tó ń bọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ akọrin fún orin ẹ̀mí tí wọ́n ti fi gbé wa lọ́kàn sókè sí Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ohun yín ò ní kan. A sì dúpẹ́ lọ́wọ́ oníwàásù Pétérù tí wọ́n ti fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa lónìí. Ní orúkọ Jésù, Ọlọ́run á tún okun àti agbára yín ṣe. Ẹ̀mí mímọ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kò ní sá kúrò lọ́dọ̀ yín. Lónìí kí a tó lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà papọ̀. Olúwa gbé orúkọ yín ga fún irú àsìkò tó dára bí irú eléyìí tí ẹ̀yin Ọlọ́run bá tún kà wáyé. A dúpẹ́ torí pé ẹ fún wa láǹfààní láti jẹ́ ẹnìkan nínú àwọn tí ó tún jọ́sìn níwájú yín lónìí. A dúpẹ́ torí pé oore ọ̀fẹ́ tí a rí gbà yìí, ó wù yín lẹ fún wa ní oore ọ̀fẹ́ náà. Oore ọ̀fẹ́ yìí nínú ayé wa ojoojúmọ́ ló sì ń pọ̀ sí. Ògo ni fún orúkọ ọmọ yín ní orúkọ Jésù. Olúwa ẹ gba ọpẹ́ wa. Dírú àsìkò báyìí a fẹ́ gbọ́rọ̀ yín, Ọlọ́run ìgbàlà, a yọ̀ǹda ọkàn wa fún yín ní orúkọ Jésù. Olúwa ẹ ṣí wa ní ọkàn sí ọ̀rọ̀ yín. Ọlọ́run ìgbàlà, ọ̀rọ̀ yín lórúkọ Jésù ẹ jẹ́ kó yé wa. Ọ̀rọ̀ yín lórúkọ Jésù kó yé wa. Ọ̀rọ̀ yín kó má wá lásán sínú ayé wa, ṣùgbọ́n ẹ rán ọ̀rọ̀ yín jáde láti mú ìfẹ́ yín ṣẹ. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ẹ gba ìṣàkóso gbogbo àkókò yìí. Olúwa ẹ rìn láàrin wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lónìí, kókó ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, tàbí tó fẹ́ sọ wípé ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ rán sí jáde sí wa lónìí, òun ni mo pè ní ìwọ lo béèrè. Ìwọ lo béèrè. Ó dàbí ká ní mo ń sọ nǹkan tó yẹ ká ṣe ṣùgbọ́n tí a ò ṣe. Ìwọ fúnra rẹ lo béèrè. A ó sì rí Bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí 18. A ka ẹsẹ̀ 8 àkọ́kọ́ tó ṣíwájú. Ó kà báyìí pé ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀. Wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojú ìṣáájú ènìyàn. Opó kan sì wà ní ìlú náà, ó sì tọ̀ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi. Kò sì sú kí o sì ṣú sí, kò sì sú ní ìgbà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí fún ara rẹ̀ pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojú ìṣáájú ènìyàn, ṣùgbọ́n nítorí opó yìí yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúgbà dá mi lágara. Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ ti wí. Ọlọ́run kì yóò sì gba ẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ó ń fi ọ̀sán àti òru ké pè é, tí ó sì mú sùúrù fún wọn. Mo wí fún yín,
yóò gbẹ̀san wọn kánkán. Ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé, yóò wá rí ìgbàgbọ́ lé ayé. Nígbà tí ọmọ ènìyàn bá dé, yóò wá rí ìgbàgbọ́ ní ayé. Mo fẹ́ sáré mú àwọn ẹ̀kọ́ pàtàkì kan jáde nínú Bíbélì tá a kà yìí. Mo kọ́ ẹ̀kọ́ bíi 3 tàbí 4 tàbí 5 lára arábìnrin tí a pè ní obìnrin opó. Mo kọ́ àwọn ẹ̀kọ́ kan lára ìṣe rẹ̀ tí mo sọ pé yóò wúlò fún gbogbo wa. Ìkan àkọ́kọ́ ni wípé obìnrin opó yìí mọ nǹkan tó fẹ́ fún rárá rẹ̀. Ó mọ ohun tó fẹ́. Ohun tó sì fẹ́ ni pé kí a gba ẹ̀san fún lọ́dọ̀ àwọn ọ̀tá rẹ̀. Ó jẹ́ aláìlágbára láti gba ẹ̀san yẹn fún rárá rẹ̀. Ẹ̀kejì ni wípé òun gangan sì ṣe tán láti rí pé ẹ̀san yẹn di gbígbà. Àkọ́kọ́, ó mọ nǹkan tó fẹ́. Ó fẹ́ kí ó nílò ìrànlọ́wọ́ láti gba ẹ̀san lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀. Ẹ̀kejì ni wípé òun gangan sì ṣe tán láti gba ẹ̀san náà. Ìkan kẹta tí mo kọ́ nípa rẹ̀ ni pé obìnrin opó yìí mọ ẹnìkan péré tí ó lè ràn lọ́wọ́ láti lè rí ẹ̀san yìí gbà. Ó mọ ẹni yìí. Lẹ́yìn yẹn, ó gbé ìgbésẹ̀. Lẹ́yìn tí ó gbé ìgbésẹ̀ tó gbé lọ sọ́dọ̀ ẹni tí yóò ràn lọ́wọ́, obìnrin opó yìí ní ìgbàgbọ́ tó fi ẹsẹ̀ múlẹ̀ lórí onídàájọ́ tí ó ràn lọ́wọ́ yìí. Ó nígbàgbọ́ lórí ẹ̀ pé onídàájọ́ yìí ó dá mi lójú wípé yóò ràn mí lọ́wọ́. Ìkan tó kẹ́yìn tí mo kọ́ nípa rẹ̀ òun ni wípé kò rẹ̀wẹ̀sì. Obìnrin opó yìí kò rẹ̀wẹ̀sì rárá. Ní gbogbo ìgbà ló ń lọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà la máa fẹ́ béèrè kan lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n tí a lè kọ́ ẹ̀kọ́ lára obìnrin opó yìí. Bóyá ká tiẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí ò tiẹ̀ mọ nǹkan tí wọ́n fẹ́. Ẹ̀kejì, tàbí ká sọ wípé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́, ṣùgbọ́n wọn ṣetán, wọn múra láti rí nǹkan yìí gbà fúnra. Àwọn gẹ́gẹ́ wọn múra láti rí nǹkan yìí gbà. Irú wọn ló sọ wípé bó ṣe wùfẹ́ Ọlọ́run ni. Gbogbo nǹkan tó bá dé bá wọn, bó ṣe wùfẹ́ Ọlọ́run ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan dé bá wa tí yóò wùfẹ́ Ọlọ́run bẹ́ẹ̀. Lóòótọ́ ni Ọlọ́run mọ̀ nípa gbogbo àwọn nǹkan tó ń dé bá wa, ṣùgbọ́n àwọn nǹkan kan wà tẹ́ pé kò ṣe ìfẹ́ Ọlọ́run ni wọ́n nínú ayé wa. Ṣùgbọ́n onígbàgbọ́ lónìí kún á sọ wípé bó ṣe wù Ọlọ́run ni. Wọn ti nílò láti já pátá kankan tàbí láti kéèkọ́ Ọlọ́run padà lọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀rẹ́ wọn ti ẹ̀ mẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́. Wọn ti ẹ̀ mọ̀ wípé Ọlọ́run lágbára láti ṣe kankan nínú ayé wọn. Èyí ò jẹ́ kí wọ́n lè sún sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀, wọ́n mẹ́ni tó lè ṣe, wọ́n mọ̀ nǹkan tí wọ́n fẹ́, ṣùgbọ́n wọn ò gbé ìgbésẹ̀. Gẹ́gẹ́ bí obìnrin opó ìṣeṣe, ó gbé ìgbésẹ̀, ó sì lọ bá onídàájọ́. Ẹ jẹ́ ká tún wo ẹ̀kọ́ ńlá yìí tó tún kọ́ yìí. Ó nígbàgbọ́ lórí onídàájọ́ yìí. Òun ló fà tó jẹ́ pé ó lọ lákọ̀ọ́kọ́, onídàájọ́ ò dá lóhùn. Ó lọ lẹ́ẹ̀kejì. Ọlọ́run ló mọ iye ìgbà tí obìnrin opó yìí lọ bá onídàájọ́ tó ń sọ ìkànyọ̀ kan náà fún ní gbogbo ìgbà tó bá lọ bá. Ẹ gbà mí, ẹ ràn mí lọ́wọ́. Ìgbè kan náà tó ń ké ní gbogbo ìgbà tó bá lọ bá onídàájọ́ lélẹ́yìí. Débi wípé onídàájọ́ sọ wípé obìnrin yóò fi ariwo tiẹ̀ pa mí. Ẹ jẹ́ mọ̀ wípé a ti ké lọ bá onídàájọ́ ju ẹ̀ẹ̀mẹjọ lọ. Kò sí rẹ̀wẹ̀sì. Gbogbo ìgbà ló ń lọ. Ọlọ́run ó ràn onígbàgbọ́ lọ́wọ́ lónìí láti lè ṣe bí obìnrin opó yìí, láti ká lè rí ohun gbogbo tá a fẹ́ gbà níwájú Ọlọ́run. Kàkà kí a gbé ìgbésẹ̀ yìí tí obìnrin opó yìí ti gbé,
ìbéèrè kan tí ọ̀pọ̀lọpọ̀ tá ṣì ń béèrè lónìí òun ni wípé ṣé Ọlọ́run ṣì ń bẹ ṣá nígbà tá a bá bẹ̀rẹ̀ sí rí oríṣiríṣi ìdojúkọ tí ìdojúkọ yìí tó sì wà nínú ayé wa ta pẹ̀rọ ní onígbàgbọ́ tí ìdojúkọ yóò sì kúrò. A rí onígbàgbọ́ tí ó máa fẹnu ara rẹ̀ béèrè pé ṣé Ọlọ́run ṣì ń bẹ ṣá tàbí ṣé Ọlọ́run ṣì tún gbàdúrà ṣá. Mo fẹ́ sọ fún wa lónìí wípé Ọlọ́run ń bẹ ó ṣì ń gbàdúrà gẹ́gẹ́ bí orin àwọn onígbàgbọ́ kan, àwọn orin ayé ìgbà wọn tá a máa ń kọ wípé ẹ̀yin lẹ ò sí bàbá bíi tàtijọ́, Ọlọ́run tó wà látijọ́ kò máa yí padà, àwa la ò sí bàbá bíi tàtijọ́ mọ́. Ọlọ́run kan náà tó ń bẹ látijọ́ òun ló sì wà tó wà dì sí. Ọlọ́run kan yìí ni ó sì máa wà títí ayé àìnípẹ̀kun, àwa la sìn bíi tàtijọ́. Tàbí kí n sọ wípé àwa la ò béèrè bíi tàtijọ́. Ọlọ́run kan náà ó sì wà dòní, òun náà ló sì tún wà lọ́la. Ohun tí Ọlọ́run lágbára láti ṣe láyé àtijọ́, Ọlọ́run lágbára láti ṣe ohun kan náà ní ayé tá a wà yìí lóde òní, kódà lọ́wọ́lọ́wọ́ nínú yàrá rẹ̀ bí tó ti ń wo ọ̀rọ̀ yìí, Ọlọ́run lágbára láti ṣe gbogbo náà. Ṣùgbọ́n nígbà tá a bá béèrè, kí la fẹ́ kọ́ Ọlọ́run ó ṣe? Mo ka ìtàn kan nípa àwọn gẹrungẹrun àti oníbàárà rẹ̀ kan, àwọn tá ń pè ní bábà. Oníbàárà yìí lọ sí ọ̀dọ̀ ẹni tí ó gẹrun fún. Ibi tó ń gẹrun lọ́wọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí máa fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀, wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú, wọ́n sọ̀rọ̀ débi Ọlọ́run. Ṣùgbọ́n bí ẹni tó ń gẹrun fún ti sọ̀rọ̀ nípa Ọlọ́run, gẹrungẹrun sọ wípé ẹ wò bí ta sọ̀rọ̀ dé ìbí ò tẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ nípa yẹn mọ́ torí mi ò gbàgbọ́ pé Ọlọ́run wà. Ẹni tó ń gẹrun fún sọ wípé kí ló tẹ́ ṣe sọ bẹ́ẹ̀? Ó ní tí Ọlọ́run bá wà ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ yìí máa ṣẹlẹ̀. Ṣé bá sọ wípé Ọlọ́run ló ní ayé ló ní ọ̀run tó sì lágbára lórí ohun gbogbo, ó sì gba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó gbà láyè láti ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run ṣe gba àwọn kan láyè láti má rí oúnjẹ jẹ. Ọlọ́run ṣe gba àwọn kan láyè láti má rí aṣọ wọ̀. Ọlọ́run ṣe gba àwọn kan láyè láti má rí ilé gbé. Ẹ sì sọ pé Ọlọ́run wà. Tí Ọlọ́run bá wà tó dá sí wa, kò yẹ kí gbogbo nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí àwọn ènìyàn tó dá. Ṣùgbọ́n ẹni tó ń gẹrun fún yìí kò lè sọ nǹkan mọ́. Ó dákẹ́ torí kò fẹ́ máa ja pátá, kò sì fẹ́ àríyànjiyàn. Ṣùgbọ́n òun mọ nǹkan tó gbà. Bó ṣe gẹrun tán, ó jáde ó ń lọ. Gbọ́n bó ṣe bọ́ síta níwájú ilé ìgẹrun yìí, ó wo wájú ẹ̀ wèrè kan lórí. Orí wèrè yìí irun pọ̀ lórí ẹ̀, irun rẹ̀ ti kún, irun pọ̀ lórí ẹ̀ bí ẹni tó ti ya wèrè fún bí 20 ọdún tí ò gẹrun. Bẹ́ẹ̀ ni ìkankan sọ sí ẹ̀mí rẹ̀ wípé kí ló dé tí wèrè yìí ò ṣe gẹrun? Ó bá padà sínú ilé, ó bá lọ bá gẹrungẹrun. Ló wá ní, alàgbà, ẹ jẹ́ mọ̀ pé mi ò rò wípé àwọn tó ń gẹrun ṣì wà nínú ìlú yìí. Alàgbà ní kí ló dé? Ẹ mọ̀ wípé bí kánúrì rẹ̀ ti yí ní alàgbà rò pa. Kí ló dé tẹ́ ṣe béèrè bẹ́ ṣe mú ṣe gẹrun tán sí ni? Mo wà bí. Àwọn kan ló lọ́gẹ tó dé. Àwọn kan sì ti jókòó tán fẹ́ gẹrun. Kí ló tẹ́ ṣe sọ yìí tẹ́ sọ yìí? Ó ní tẹ́yìn bá wà bí ẹ wá wò. Gbèrè tó ń lọ níwájú ta yìí, kí ló fà á tí irun rẹ̀ fi wà ní gígé? Alàgbà tó ń gẹrun bá rẹ̀ rí pé irun rẹ̀ ṣe máa wà ní gígé nígbà tí ò bá wá kóun fẹ́ gẹrun. Ṣé èèyàn máa léwèrè kí káàkiri ojú títì ni láti fi agbára gẹrun ẹ̀? N tó fà á nìyẹn, torí àlè máa lé òun ní ò wá, kò sọ fún wa kóun fẹ́ gẹrun. Ló wá ní bẹ́ẹ̀ gan ló ṣe rí. Ṣé rí gbogbo àwọn nǹkan tẹ́ kà sílẹ̀ tẹ́ sọ pé Ọlọ́run ni ò sí yẹn, àwọn ni wọn ò lọ bá Ọlọ́run ò sì ní máa lé wa káàkiri bí wèrè láti fagbára fún wa ní nǹkan kan. Gẹrungẹrun ó bá wọlé, orí ọgbọ́n dìmú nínú ohun tí ẹni tó gẹrun fún yìí sọ. Àwa la ò béèrè
lọ́pọ̀lọpọ̀ ìgbà tó yẹ ká béèrè a ò béèrè. Ó wá dàbí ká ní Ọlọ́run ò gbàdúrà, ó dàbí ká ní Ọlọ́run ò dá. Onígbàgbọ́ ò béèrè. Ìhun tí ọ̀gbẹ́ni ta gérun fún yìí sọ ó fìdí múlẹ̀ nínú Bíbélì. Nínú Mátíù orí 7 ẹsẹ̀ 7, Bíbélì sọ wípé béèrè a ó fi fún yín, wá kiri ẹ̀yin ó sì rí gbà, kẹkùn a ó sì ṣí sílẹ̀ fún yín. Béèrè. A máa ti rò wípé Ọlọ́run yẹ kó mọ nǹkan tá nílò. A ti sọ Ọlọ́run dẹrú wa ní gbogbo ìgbà bí ọmọ ọ̀dọ̀ tó mọ̀ wípé tá bá ti jí a gbọ́dọ̀ bá oúnjẹ lórí tábìlì. Tá bá ti fẹ́ sùn a gbọ́dọ̀ bá ibùsùn wa ní títẹ́. A ti máa ń rí Ọlọ́run bí ọmọ ọ̀dọ̀. Ṣé kò mọ̀ wípé tí mo bá jáde ó yẹ kí n wọlé padà. Ọlọ́run ò kì í ṣe ọmọ ọ̀dọ̀. Ohun tí a ò bá béèrè ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà Ọlọ́run ò kì í fi fún wa. Béèrè. Ó ní béèrè a ó sì fi fún yín. Nítorí pé wèrè tó ń kọjá lọ lójú títì kò lè wọnú ibi ìgẹrun wá láti sọ wípé mo fẹ́ gẹrun. Ẹni tí ó sì gẹrun fún olè lọ fagbára mú láti fìdí ẹ̀ jókòó wípé mo fẹ́ gẹrun fún yín. Àfi tó bá béèrè. Nínú Jòhánù orí 16 ẹsẹ̀ 24, Jésù sọ wípé títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ẹ béèrè ẹ ó sì rí gbà. Onígbàgbọ́ béèrè. Ó ní ẹ béèrè ó sì rí gbà kí ayọ̀ yín ó lè kún. Kàkà kó nígbàgbọ́ béèrè lónìí, wòlíì kan la máa lọ sábà kó máa bá wa béèrè lọ́wọ́ Ọlọ́run. Kàkà kó nígbàgbọ́ béèrè, àmọ́ àwọn nǹkan tá ń lò ní àwọn àyẹ̀wò tá lọ ṣe lọ́dọ̀ àwọn tó ń sin Ọlọ́run mìíràn. Ó wá dàbí ká ní Ọlọ́run ò gbọ́ tiwa. A ò béèrè, àwa la ò béèrè, kìí ṣe Ọlọ́run ni ò dáhùn. Béèrè a ó sì fi fún wọn. Ohun tí Bíbélì sọ nìyẹn. Ìdí pàtàkì tí Ọlọ́run yóò fi dá Ọlọ́run ni wípé kí ayọ̀ wa ó lè kún. Ìdùnnú Ọlọ́run sí gbogbo ẹ̀dá tó dá òun ni pé kí ayọ̀ wa ó lè kún. Ṣùgbọ́n nígbà tá a bá béèrè, báwo ni Ọlọ́run ṣe ṣe fún wa? Béèrè. Àwọn ìṣòro méjì ta ní láyé ta wà yìí, pàápàá jùlọ àwọn onígbàgbọ́. Ó ní pé ìṣòro àkọ́kọ́ ni pé a kì í béèrè. A ti sọ Ọlọ́run bá ṣe mú Ọlọ́run ó yàtọ̀. Bí àwọn onígbàgbọ́ ayé àtijọ́. A kì í béèrè. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé orúnkún ẹ̀ láti wólẹ̀, láti kúnlẹ̀, láti béèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àbí ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá tẹ̀fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run bí kí wọ́n máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bá ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ ni. Àṣẹ mọ̀nà Ọlọ́run ó yẹ kó yé yín wípé Musa gbọ́dọ̀ ṣe àṣeyege nínú ìdánwò yẹn. Wọ́n máa bá Ọlọ́run sọ̀rọ̀ bí ká wọ́n wà lórí fóònù pẹ̀lú ọ̀rẹ́ wọn. A ò mọ ìwúlò orúnkún wa mọ́. A ò mọ̀ bá ṣe lè béèrè. Ohun tí mo fẹ́ sọ fún wa lónìí wípé àwa la ò béèrè a ó sì fi fún wa. Ìṣòro kejì ta ní ayé àkókò tá wà yìí, òun ni pé ìwọ̀nba àwọn tó ń béèrè wọn ò tún béèrè nínú ìgbàgbọ́. Wọn ò béèrè nínú ìgbàgbọ́. Ìwọ̀nba àwọn péréte tó kù tó ń béèrè, àwọn gan ò tún béèrè nínú ìgbàgbọ́. Kọ́pọ̀lọpọ̀ tó tẹ́ tún lo orúnkún rẹ̀ kí wọ́n tó fi orúnkún wọn kúnlẹ̀. Àìgbàgbọ́ ti gbàṣàkóso ọkàn wọn. Ìgbà yẹn lọ máa bá Ọlọ́run ṣe ìṣirò báwo ni ó ṣe dáhùn eléyìí. Ṣé irú nǹkan báyìí ò le? Báwo lọ́lọ́run ṣe fẹ́ gbọ́rọ̀ àdúrà yìí? Báwo lọ́lọ́run ṣe fẹ́ fún mi ní nǹkan tí mo ń béèrè yìí? Ìgbà tí ò sí nǹkan báyìí, báwo lélẹ́yìí ṣe fẹ́ ṣẹlẹ̀? Àìgbàgbọ́ ti gbàṣàkóso ìbéèrè wa.
pẹ̀lú àìgbàgbọ́ a ò tún lè rí nǹkan kan gbà lọ́wọ́ Ọlọ́run. Àkọ́kọ́ a ò béèrè, ẹ̀kejì àwọn tó ń béèrè wọ́n béèrè pẹ̀lú àìgbàgbọ́. Ẹ jẹ́ ká sọ káwọn ohun tí Bíbélì sọ nípa ìbéèrè wa àti ìgbàgbọ́. Mátíù orí 21 ẹsẹ̀ 22. Ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin ó rí gbà. Léyìí tó túmọ̀ sí wípé kátiẹ̀ tó pinnu pa fẹ́ béèrè rárá, ìgbàgbọ́ wa gbọ́dọ̀ kọ́kọ́ dúró wípé a ó rí nǹkan yẹn gbà. Ìgbàgbọ́ náà jẹ́ ká ṣe wàhálà púpọ̀ nínú àdúrà. Àìnígbàgbọ́ ló jẹ́ kí wọ́n máa júwe orí òkè fún wa. Àìnígbàgbọ́ ló jẹ́ kí wọ́n máa júwe ẹnìkan tí ó ràn wá lọ́wọ́ láti gbàdúrà fún wa. Mi ò sọ wípé a lè rànra wa lọ́wọ́ láti gbàdúrà, ṣùgbọ́n tẹ́nìkan bá sọ wípé iṣẹ́ ẹnìkan ni láti gbàdúrà kí wọ́n san ó fẹ́ nìyẹn, àdúrà kọ́ lẹ́nìyẹn máa gbà. Àdúrà kọ́. Wọ́n ké pe Ọlọ́run mìíràn ni. Ìgbàgbọ́ nìkan la nílò láti gba ohunkóhun tá a bá béèrè nínú àdúrà. Ẹ jẹ́ kí n ka bìkan sí. Nínú Máàkù orí 11 ẹsẹ̀ 22 dé ẹsẹ̀ 24. Jésù sì dáhùn ó sì wí fún un pé ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí wípé ṣídìí kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ, yóò rí bẹ́ẹ̀ fún. Ìgbàgbọ́ tó bá gbàgbọ́ tí ò ṣiyèméjì ní ọkàn rẹ̀. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ohunkóhun tí ẹ bá béèrè fún nínú àdúrà, ẹ kọ́kọ́ gbàgbọ́. Léyìí tó túmọ̀ sí pé ká tiẹ̀ mú ìgbàgbọ́ wa gangan lọ sí ìdí àdúrà ni. Kò ṣe pé gbàtà bá ṣe ń gbàdúrà ní ká ṣe fi ìgbàgbọ́ kún. Mú ìgbàgbọ́ lọ sí ìdí àdúrà wípé ohunkóhun tí o bá béèrè fún nínú ìgbàgbọ́ wa rí gbà. Ọ̀pọ̀lọpọ̀ wa gba òfin ìjọba, a gba òfin ìjọba gbọ́ ju Ọlọ́run lọ. Ẹ wo àsìkò coronavirus. Mi ò lè jáde láì mú ìbòmú mi dání. Mi ò lè wọlé láì má lo ògógóró tí wọ́n tà fi ń pa ọwọ́, tà fi ń pa ẹsẹ̀. Ìgbàgbọ́ wa wà lórí gbogbo àwọn nǹkan báwọn. Ìgbàgbọ́ wa wà lórí ohun tí oníṣègùn bá sọ fún wa, ohun tí dókítà mi sọ lélẹ́yìí. Ṣùgbọ́n ìgbàgbọ́ wa ò sí nínú Ọlọ́run fúnra rẹ̀. Òun ló fi dàbí ká ní Ọlọ́run ò ṣe bẹ́bẹ́ bí tàtijọ́. Ìgbàgbọ́ ni. Níwọ̀n bá ìgbà tí a bá lè gbàgbọ́ nínú àdúrà, Bíbélì sọ wípé ohunkóhun tí a bá béèrè ni Ọlọ́run ó ṣe fún wa. Àkọ́kọ́ béèrè, ẹ̀kejì béèrè nínú ìgbàgbọ́. Béèrè nínú ìgbàgbọ́. Irú àdúrà tí a bá gbà láì ní ìgbàgbọ́ bó ti wù kó pọ̀ tó, kó pẹ́ tó, bí ìfàkókò ṣòfò ni. Kó tó di pé àwọn ará àdúgbò wa máa dágun lásì wa, ẹ jẹ́ ká béèrè nínú ìgbàgbọ́. Ọlọ́run wa yìí sì dáhùn, ó sì ṣe ohun gbogbo tí a bá fẹ́. Ìbéèrè tó kẹ́yìn òun ni pé ṣé o ṣetán láti béèrè? Ṣé o ṣetán láti fi ìgbàgbọ́ kún ìbéèrè rẹ̀? Tó bá rí bẹ́ẹ̀, ó fẹ́ ká di ojú wa lónìí. Ká di ojú wa, ká béèrè ohun kan tí a rò wípé ó dàbí ká ní ìkan ohun tí ń mú ìtìjú wọnú ayé wa. Ó fẹ́ máa fi hàn wá pé Ọlọ́run wa ò sí, Ọlọ́run wa ò gbàdúrà mọ́. Mo fẹ́ ká kó gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ síwájú Ọlọ́run ní wákàtí àdúrà yìí. Béèrè níwọ̀n bá ìgbà tí a bá lè béèrè, tá sì tún béèrè nínú ìgbàgbọ́. Ọlọ́run ṣetán láti gbọ́ tiwa lónìí. Ó ṣetán láti ṣe nǹkan tó wà nínú ọkàn wa. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa kó wọn lọ síwájú Ọlọ́run. Ẹ jẹ́ ká máa béèrè, ẹ jẹ́ ká máa béèrè. Mo fẹ́ kó béèrè,
kò sí nǹkan tó tóbi jù níwájú Ọlọ́run tí ò lè ṣe, kò sí nǹkan tó kéré jù tí Ọlọ́run ò lè gbọ́ ti ẹ nípa rẹ̀. Ẹ jẹ́ ká kó gbogbo rẹ̀ lọ síwájú Ọlọ́run ní wákàtí. Ọlọ́run sì tún dáhùn àdúrà. Tí o bá mọ̀ láti béèrè ohunkóhun tó bá fẹ́ ní orúkọ Jésù pẹ̀lú ìgbàgbọ́ pé Ọlọ́run ó ṣe. Mo gbàgbọ́ wípé kó tó tó àsìkò yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ìjẹ́rìísí ó ti wà níwájú lọ́wọ́ rẹ fún nǹkan tí Ọlọ́run ṣe nínú ayé rẹ. Béèrè, ó yá béèrè kí tó gbàdúrà. Ọlọ́run ẹ ṣeun, Olúwa ògo ni fún orúkọ mímọ́ yín, ògo ni fún orúkọ mímọ́ yín. Gbogbo nǹkan tí àwọn ọmọ yín ti béèrè lọ́sàn-án yìí, ọba tó lágbára lórí ohun gbogbo, tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo, gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ọ̀rọ̀ yìí wípé ká béèrè nínú ìgbàgbọ́, pé ohunkóhun tá a bá béèrè tá a sì ní ìgbàgbọ́ a ó rí wọn gbà. Lórúkọ Jésù, Olúwa ẹ fàṣẹ sí ìbéèrè àwọn ọmọ yín. Ohunkóhun tó ti béèrè lórúkọ Jésù, Olúwa ẹ fàṣẹ sí. Ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, ó yá Olúwa ẹ dá wa lóhùn. A ti fi ìgbàgbọ́ gbà lórúkọ Jésù Kristi Násárẹ́tì. Ìjẹ́rìísí agbára ẹ̀mọ́ yín lórúkọ Jésù kó farahàn nínú ayé wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àmín. Ògo ni fún Ọlọ́run. Bá ṣe lọ nínú ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ká béèrè, ká sì béèrè nínú ìgbàgbọ́. Ohun tọ́lọ́run fẹ́ jù báyìí náà lọ. Ọlọ́run sì dáhùn àdúrà, ó sì ń dáhùn àdúrà. Èyí tá ti gbà lónìí, tá ti gbà pẹ̀lú ìgbàgbọ́ yìí, Ọlọ́run ti dá wa lóhùn. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a ti dé ìparí ìsìn wa tòní yìí. Mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti fi ọwọ́ kàn wá. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká fi àwòrán yìí ránṣẹ́ sí gbogbo àwọn tó ń sọ èdè yìí lágbègbè wa. Mo gbàgbọ́ pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run ó ṣèyanu nínú ayé titi wọn náà. Mo sì fẹ́ sọ fún wa wípé ní ọjọ́ ìṣẹ́gun, ẹ má jẹ́ ká gbàgbé láti bá oníwàásù àgbà wa pàdé, olùṣọ́ àgùntàn àgbà wa, ká bá wọn pàdé nínú ètò ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ ìṣẹ́gun. Mọ̀ pé bí a ṣe ń kọ́ àwọn ẹ̀kọ́ yìí ní orúkọ Jésù Kristi, àwọn ẹ̀kọ́ yìí ò ní jẹ́ lásán nínú ayé wa. Bẹ́ẹ̀ ni yóò rí, ó sì ti rí bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Ọlọ́run. Nínú ọ̀sẹ̀ tuntun yìí, ní orúkọ Jésù, Ọlọ́run ó ṣe ohun ayọ̀ nínú ayé wa. Ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ ìyanu ni ó jẹ́, ọ̀sẹ̀ ìbùkún ni ó jẹ́, ọ̀sẹ̀ oore ọ̀fẹ́ ni ó jẹ́. Lórúkọ Jésù, nínú ọ̀sẹ̀ yìí, a ò ní ṣubú ẹ̀mí, a ò sì ní ṣubú ara. Bẹ́ẹ̀ ni yóò rí, ó sì ti rí bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín.